bẹ́ẹ̀ mi ò gbọ́dọ̀ fi ilẹ̀ so èmi àti ẹ ti sọ̀rọ̀ lórí aago Ọlọ́run bá mi ṣọ́ lọ aṣọ kúlẹ̀ ayọ̀ so. ìyàwó mélòó lẹ ní sà? mo níyàwó. ẹ mọ̀ pé mùsùlùmí ni ẹ̀sìn yín dẹ̀ fàyè gba iye tẹ́ bá pè ní ọmọ ń jẹ́ epo kiri. níyàwó mo dẹ̀ láwọn ọmọ alálùbáríkà tó lọ́n fún mi mo ní lọ́ọ̀yà nu ọmọ mi mo ní àkántàntì mo dẹ̀ ní dókítà tó solid. ìbára yín kó pẹ̀lú àwọn àmàyà mi dẹ̀ bímọ ju mẹ́ta lọ bẹ́yìn wò mí yọ. àwọn tó fẹ́ràn sí ìbára yín kó pẹ̀lú wọn ààrẹ. ọ̀rẹ́ mi ni gbogbo wọn irú àwọn tó yìnbọn yìí ọmọ mi ọ̀pọ̀ gan kọjú mọ́ tó ṣe. ọ̀rẹ́ mi ló pọ̀ ní gbogbo wọn ọ̀rẹ́ mi gbogbo wọn àti Amẹ́ríkà àti London bẹ́ẹ̀ yẹn báyìí tí bá dé Amẹ́ríkà sí ọbẹ̀ tí mo ìfilẹ̀ nu fíìsà mi gbogbo wa yà á nìjẹ́ tán ọmọ abámiso oúnjẹ wá ṣe pálá ṣe gbogbo tòlótòló èmi dẹ̀ mélòó ni mò ń jẹ wọ́n ṣàmàṣe ọ̀rẹ́ mi gbogbo wọn. àwọn obìnrin àbí ìṣọ́kùnrin ló ń so oúnjẹ.